tọ́jú iṣẹ́ rẹ ìjọ mímọ́, tọ́jú iṣẹ́ rẹ ìjọ mímọ́, lórí òkè ohun pẹ̀tẹ́lẹ̀, ojú mi ń wò sẹ́yìn lókè ọ̀run. Ìtẹríba ìjọ mímọ́, ìtẹríba ìjọ mímọ́, ẹ sòdodo ẹ̀yin ìjọ mímọ́, ojú mi ń wò sẹ́yìn lókè ọ̀run. Ká ṣiṣẹ́ fún ìwẹ̀nùmọ́ ẹ̀mí wa, k'Olúwa fi lé wa pẹ̀lú wa. Ká ṣiṣẹ́ fún ìjọ Jèhófà, ká sì rántí ọ̀run mímọ́. Ká ṣiṣẹ́ fún ìwẹ̀nùmọ́ ẹ̀mí wa, ká sì rántí ilẹ̀ ńlá lókè ọ̀run. Ká ṣiṣẹ́ fún ìwẹ̀nùmọ́ ẹ̀mí wa, ká sì rántí ilẹ̀ ńlá lókè ọ̀run. Ẹ wò gbogbo aráyé, ohun ẹlẹ́dà yín, ọjọ́ dájọ́ súnmọ́lé, a ó bá yín ṣírò. Gbogbo ayé ló ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo rẹ̀. Ẹlẹ́ṣẹ̀ orúkọ Jésù yóò gbà wá là. Kò sí ọ̀nà mìíràn tí ń tọ́ka sọ́run. Ẹ̀yin aráyé, ẹ yára wá gba Jésù. Gbogbo wa ni yóò dúró níwájú Olúwa. Àtèwe àti àgbà ó sì rojọ́ wa. Gbogbo ayé ló ṣẹ̀ tí wọ́n ti kùnà ògo rẹ̀. Ẹ̀yin aráyé, ẹ dákun wá gba Jésù, torí kò sí ọ̀nà mìíràn tó ń tọ́ka sọ́run. Ẹ̀yin aráyé, ẹ yára wá gba Jésù. Ẹ̀yin olólùfẹ́ Ṣeun Adébóyè, dandan ni kí n wá fún yín ní update. Mo fẹ́ fún yín ní update ibi tí ọ̀rọ̀ Adéyínká tó dé. Kí lorúkọ àwọn kan tí wọ́n pera tó dàbí church tí wọ́n wà lọ́ndà comment section mi. Ẹ mọ̀ pé I am not a blogger, so mi ò ní ta sí ẹnìkankan roughly, torí pé mi ò kí ń sí bí báyìí láti báyàn jà, but láti kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́. Tẹ́ ẹ bá ń wo ohun tẹ́ ẹ ń wò ní ojú ìwòran mi bí báyìí, ẹ rí àwọn nǹkan tí Ọpẹ́ àbúrò Yínká tó kọ síbẹ̀. Then àwọn tí wọ́n attack mi tó ń sọ they can sue you to court, you don't have a fact, you don't have kinní kan. Maybe wọn mọ̀ wípé gbogbo ènìyàn tó bá ń wá sí orí afẹ́fẹ́ kọ́ ni wọ́n kàn ń rí ọ̀rọ̀ tí wọ́n kàn ń sọ. Bóyá wọn mọ̀ wípé àwọn èèyàn kan kì í lanu gbàgà kí wọ́n kàn máa sọ̀rọ̀. Tẹ́ bá ń rí nǹkan lórí post mi, ẹ jẹ́ farabalẹ̀ láti máa béèrè. Yàtọ̀ sílẹ̀ tí mo bá yọjú ràn ẹ mọ̀ pé mo máa ń yọjú ràn sáwọn kọ̀ọ̀kan wípé a rí nǹkan kan, okay, jẹ́ káwa náà dá sí. Yàtọ̀ sílẹ̀ tí mo bá yọjú ràn, ohun tí mo bá gbé wá bí eléyìí, I will defend it everywhere. Tí mi ò bá sọ̀rọ̀, mo kàn mọ̀ọ́mọ̀ dákẹ́ ni. Show tí mo ń ṣe lọ́wọ́ yìí, ó yẹ kí n ti ṣe lánàá ní ìjẹta. Ọjọ́ kejì tí mo ti post part 3 yẹn ló yẹ kí n ti ṣe, ṣùgbọ́n mò ń dúró, mò ń dákẹ́, mò ń wo nǹkan tí àwọn ẹbí Yínká máa ṣe pẹ̀lú àwọn ènìyàn tó ń pè mí tí wọ́n ń bẹ̀ mí, torí mi ò kí ń ṣe nǹkan wípé ẹ jẹ́ ká sáré ṣe, ẹni tá bá ti ṣe tán kórúkọ bàjẹ́, káyé bàjẹ́. No. And if I will come and talk on a matter like this, mo wá kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ni. Àwọn voice note Yínká kan wà tó wà nínú fóònù ẹ̀, ó wà nínú fóònù kékeré, ó wà nínú fóònù ńlá. Ẹni tí Yínká ti play ẹ̀ fún láti ìbẹ̀rẹ̀ dópin, ó wà ní kàwọ́ mi. Ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ pé látọwọ́ family Yínká ló ti máa bọ́ sọ́wọ́ mi. Wọn ò dẹ̀ tí send ẹ̀. Ṣé mọ̀ pé mi ò parọ́. Ṣùgbọ́n wà lọ́wọ́ èèyàn mi kan tó jẹ́ presenter tó ti investigate matter Yínká kí Yínká tó kú. Wọ́n ti bẹ̀ mí wípé kí n bá gbogbo wọn sọ̀rọ̀. Mo dẹ̀ ti sọ fún wọn wípé mi ò kí ń báyàn bẹ̀bẹ̀ lórí irú nǹkan bẹ́ẹ̀. Mi ò ń dá sí irú nǹkan bẹ́ẹ̀ láti sọ wípé kí wọ́n bo. Ṣé rí bí wọ́n ṣe ń fi Bíbélì kọ́ mi lọ́rùn, lèmi náà jẹ́ kí wọ́n máa mọ̀ wípé Bíbélì náà sọ wípé ká má bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere. Àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó jẹ́ wípé tá bá ṣẹ̀ a kàn lè fẹnu fi bára wa wí. But eléyìí tó bá ń lọ sínú congregation tó máa ba face gbogbo ìjọ ayé jẹ́, níbi tí gbogbo wa ta ti sọ pé a di òpó Jésù mú. Ìwé mímọ́ ni nǹkan àtẹ̀lé.
àwọn tí wọ́n wá ń bẹ̀ mí lábẹ́lẹ̀ yẹn àwọn shepherd oríṣiríṣi ni wọ́n ti pè mí mo ń bẹ́ nìkan sọ̀rọ̀ lálẹ́ yìí mo ní mo dẹ̀ wà pissed off bẹ́ẹ̀ ni mo wà pissed off I don't lie mo wà pissed off but mi ní sọ pissed off mi yẹn mi ò ní sọ jálẹ̀ àwọn tí wọ́n wá ń ṣe ìjọ ni ó dàbí mo kọ orúkọ wọn jáde but mi ò kí n fẹ́ mention orúkọ èèyàn láti but orúkọ wọn wà lọ́ndà àwọn comment section now bí mi ò bá tiẹ̀ ká kí wọ́n bá lè mọ àwọn ibi tí wọ́n máa lọ ọ̀rọ̀ Yínká ti dé ọ̀dọ̀ àwọn diocese ó ti dé Kétu ó ti dọ́dọ̀ àwọn Celestial Reality Check CRC Investigative Unit kò ń ṣèmi ni mo gbé lọ ó ti débẹ̀ kí Yínká tó kú ni ọ̀rọ̀ rẹ̀ ti wà lọ́wọ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kan tó náà jẹ́ shepherd ní Celestial so that ẹ̀yin tẹ́ ẹ̀ attack mi ẹ̀ lè mọ̀ wípé kò ń ṣe pé mo yọjú ràn mi ò yọjú ràn àwọn family Yínká ni wọ́n pè mí sọ̀rọ̀ o àwọn family Yínká nìkan wá kọ́ ni wọ́n pè mí fọ̀rọ̀ àwọn tí ara ń ta àwọn tí inú ń bí àwọn tó ń dùn àwọn tí wọ́n mọ gbogbo nǹkan tí Yínká go through àwọn ni wọ́n pè mí sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn fact tó wà lọ́wọ́ mi mo ṣe kó sílẹ̀ náà àwọn fact tí family Yínká ò mọ̀ ń bẹ lọ́wọ́ mi àwọn fact ẹ̀yin tẹ́ ń béèrè wípé nígbà tí ẹnìkan béèrè lọ́wọ́ mi tí mo sọ pé ohun tá a gbọ́ yẹ ohun tá a gbọ́ ni náà ṣé èmi àti Yínká dìjọ ń gbélé ni èmi àti Yínká ò jọ gbélé èmi àti Olùṣọ́ Adérọ́pò ò jọ gbélé mi ò mọ nǹkan tó ń ṣe fún nínú yàrá ṣùgbọ́n gbogbo fact tó wà lọ́wọ́ mi pátápátá àtẹnu Yínká láti gbà o tẹ́ ẹ bá ti rí àwọn iṣẹ́ báyìí tí ẹ̀yin náà dẹ̀ mọ̀ reality títẹ́ reality wà lọ́wọ́ yín tẹ́ ẹ mọ̀ pé mo ti máa ń sọ ti pẹ́ tí ẹnìkan bá ṣẹ̀ tí àwọn ènìyàn bá fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ń wá bìgbà tó yẹ pé bóyá ẹ fẹ́ jà fún irú ẹni yẹn ẹ má kó bá ẹni yẹn sí i ẹ mọ̀ reality o ẹ máa mọ̀ gbogbo yín lẹ mọ̀ reality o gbogbo yín lẹ mọ̀ nǹkan tó wà nínú ìgbéyàwó Olùṣọ́ Adérọ́pò àti Yínká o gbogbo yín lẹ mọ̀ nǹkan tí Yínká go through gbogbo yín pátápátá lẹ mọ̀ nǹkan tí even gbogbo àwọn tí wọ́n ń bá mi sọ̀rọ̀ pátápátá ni wọ́n mọ̀ nǹkan tí Yínká go through I have voice notes but I've promised them I will not play their voice notes èmi ò dẹ̀ kí n dalẹ̀ tí wọ́n ń sọ fún mi wípé àwa náà mọ̀ pé nǹkan tó ṣe ò dáa ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tó ń bẹ̀ mí the only thing I told them was kán lọ bá family Yínká it is not about trending a kàn fẹ́ fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ni tẹ́ bá wá rí nǹkan tó wà ń bí bàbá tán bá mi sọ̀rọ̀ ní alẹ́ yìí bàbá yẹn wọ́n ní pé àwọn wà ní 70 something wọ́n dárúkọ wọn mi ní sọ orúkọ wọn àwọn náà sọ fún mi pé àwọn níyàwó tó pọ̀ àwọn láwọn ọmọ wẹrẹ shepherd ni wọ́n but bí àwọn ṣe ń train tán ṣe ń treat family wọn làwọn máa ń sọ pé káwọn tán tẹ̀lé àwọn kan treat wọn ohun tí àwọn olùṣọ́àgùtàn tó wá ń pè mí tó ń sọ fún mi tó ń dùn mí ó ní wípé nítorí pé wọ́n fẹ́ ká dáàbò bo ministry Olùṣọ́àgùntàn Adérọ́pò èmi dẹ̀ ń béèrè lọ́wọ́ wọn pé ṣé irú ministry yẹn àti gbogbo àwọn nǹkan tí wọ́n mọ̀ pé ó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ṣé Olùṣọ́àgùntàn Adérọ́pò ń kó àwọn àgùntàn rẹ̀ lọ sọ́run sí ìjọba ọ̀run mo béèrè lọ́wọ́ wọn wípé ṣé ohun tí a bá lọ́wọ́ Olùṣọ́àgùntàn Adérọ́pò ṣé ó yẹ ká bá lọ́wọ́ Olùṣọ́àgùntàn some people were telling me pé it will affect Celestial ohun tó jẹ́ kí n kọ àwọn orin tí mo kọ níbẹ̀rẹ̀ nìyẹn Celestial is a good church mo béèrè lọ́wọ́ dádì kan wípé ṣé gbogbo ìyà tí Papa Ọ̀ṣọ́fà tí wọ́n jẹ lórí Celestial àti bí wọ́n ṣe fà lé bàbá Bàdà lọ́wọ́ tí bàbá Bàdà tó dẹ̀ ṣé ohun tí ó yẹ kí àwọn olùṣọ́ àgùntàn Celestial tí wọ́n ń ba Celestial jẹ́ ṣé ohun tó yẹ kán fi sọ fún bàbá yẹn nìyẹn the story is everywhere anybody can find out about it bí bàbá yẹn ṣe wà nínú igbó tí ò jẹun téjò máa rìn lórí wọn tí àwọn ẹranko búburú á lọ máa bá wọn ṣeré nítorí pé Ọlọ́run pè bàbá yẹn tẹ́yà lọ máa fún wọn lóúnjẹ tí bàbá yẹn wà nínú igbó for donkey days donkey months mo láwọn olùṣọ́àgùtàn tó wà òkè Àṣẹolúwa parish kọ́ ni bàbá Kalẹ̀jáyé wà ní Samonda kán lọ wò bọ́n ṣe ń treat ìyàwó wọn bàbá ọmọ ṣe ní olùṣọ́àgùtàn Adérọ́pò wà ní charge wọn ròyìn bí bàbá yẹn ṣe ń treat ìdílé wọn
So those are the good samples tèmi fẹ́ fún wọn. So ẹ̀yin tí ẹ̀ attack mi tẹ́ ẹ̀ sọ pé ṣé mo ní fact. Mo ní fact láti orí intermediary Yinka àti ọ̀rẹ́ olùṣọ́ Ọmọ́táyọ̀ tí ó ṣe atọ́nà bí Yinka ṣe fẹ́ àti bí wọ́n ṣe regret. Mo ní gbogbo fact yẹn lọ́wọ́. Mo ní gbogbo fact, ṣé àwọn pé mi ò mẹ́nu bà. Mo ní gbogbo fact bí Yinka ṣe ń ṣe iṣẹ́ bí akúra. Mo ní gbogbo fact yẹn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo ní gbogbo fact yẹn lọ́wọ́. Ṣé bí olùṣọ́-àgùntàn ni olùṣọ́-àgùntàn Adélani? Shepherd ni wọ́n. Tí wọ́n jẹ́, ṣé àwọn kọ́ ni olórí fún gbogbo ní Ọ̀ṣun State? Bẹ́ẹ̀ ni ní Ọ̀ṣun State àwọn ni provincial head la máa pè wọ́n ni, àbí wọ́n ṣáà jẹ́ orí fún gbogbo àwọn Celestial Church tó wà ní Ọ̀ṣun State. Wọ́n ròyìn bàbá yẹn dáadáa. Ohun tí mo ṣe mú eléyìí wá because àwọn kan máa sọ pé àwọn sẹ̀lẹ̀ yẹn tó ti bẹ̀rẹ̀ bí ìjọ aláṣọ funfun ṣe ń ṣe nìyẹn. Ẹ wò ohun tó ń ṣẹlẹ̀ ní ìjọ aláfunfun ń ṣẹlẹ̀ ní CAC. Ó ṣẹlẹ̀ ní any church. Nítorí wípé àwọn ìjọ tí wọ́n jẹ́ pé wọ́n lè gbé wọn sí abẹ́ àwọn ìjọ kí ẹnìkọ̀ọ̀kan dẹ̀ máa darí ẹ̀yẹn bó ṣe wù wọ́n ni wọ́n ṣe máa ń ṣe. So Celestial Church is not a bad church. Mo ní fact. Àwọn tí wọ́n bá mi tí wọ́n sọ pé ṣé mo ní fact yẹn àwọn ni mo wá bá sọ̀rọ̀ lénìí o. Àwọn ni mo wá bá sọ̀rọ̀ lénìí. Mi dẹ̀ ní lo voice Yinka díẹ̀ tó ti wà lọ́wọ́ mi. Mi ní lò. Àwọn tó bá máa lò wọ́n lè lò. Ṣùgbọ́n mo ń sọ fún yín pé mo ní fact láti ibi tí Yinka ti bẹ̀rẹ̀ ayé rẹ̀. Ohun tí ọkùnrin fojú ẹ̀ rí kó tó bọ́ sọ́wọ́ olùṣọ́-àgùntàn Adérọ́pò. Yinka dúró sínú ìgbéyàwó yẹn nítorí wípé ó ń wò wípé ṣé kò máa ṣe kiri ni. Nǹkan tó jẹ́ kí Yinka dúró. Mo ń sọ fún àwọn tí wọ́n sọ pé ṣé mo ní fact. Àwọn ń lọ sí court. Àwọn ni mò ń bá sọ̀rọ̀ báyìí o. Mò ń fún yín ní fact ni. Mo ní fact débi agreement tí olùṣọ́ Adérọ́pò àti Yinka ní láti lọ sí court ní ìbẹ̀rẹ̀ ìgbéyàwó wọn. Ẹ ti gbọ́ lẹ́nu Ọpẹ́ nígbà tó ń sọ̀rọ̀ nínú àwọn videos yẹn àti bí olùṣọ́ Adérọ́pò ṣe change gbogbo ẹ̀mọ́ lọ́wọ́. Mo ní fact. Ṣé mọ̀ wípé ọmọ yẹn ń sọ̀rọ̀ lójú party tí wọ́n sọ wípé kí wọ́n ka lẹ́tà, wọ́n gbọ́dọ̀ ka lẹ́tà, wọ́n ní kó fi ríǹgì sí wọn lọ́wọ́. Ẹ̀kọ́ tèmi fẹ́ kọ́ wa níbẹ̀ lélẹ̀ tẹ́ ti gbọ́ sẹ́yìn. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé when you are with a man, you are with a lady. Tó bá ti ń rí àwọn nǹkan kan tó jẹ́ wípé tó bá wọnú ìgbéyàwó pẹ̀lú ẹ̀, ó máa dọ̀ràn sí ẹ lọ́rùn. Kí wọ́n ti so yín pọ̀ ní church lénìí lọ́la kó ẹrù ẹ sọ wípé ò ṣe mọ́. Wọ́n ní pé wọ́n máa ń sọ fún Yinka pé àkọ́rọ̀ ayé ó dájú ó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ, kúrò ń bí. Ṣùgbọ́n bí àwa obìnrin tí a ní ẹ̀kọ́ tí àwọn òbí kọ́ wa ṣe máa ń dúró, òun ló jẹ́ kí Yinka dúró. Ẹ̀yin tẹ́ ń tákù mi ẹ̀yin ni mo wá fún lé sí ọ̀rọ̀ yín o. Ẹ̀yin tẹ́ ń béèrè pé ṣé mo ní fact. Tẹ́ ẹ bá tún ti drag ẹ̀. Lóòótọ́ àwọn family Yinka sọ wípé okay o, wọ́n ti gbẹ́bẹ̀ wọn o. Torí mo ti sọ pé táwọn bá ti gbẹ́bẹ̀ wọn fine. But tẹ́ ẹ bá tún ti tákù lẹ̀, ẹ tún máa tapo sí èṣù. Ẹ̀yin náà ni wọ́n á tún fún lé sí. Because tẹ́ bá rí post tí wọ́n bá sọ̀rọ̀, kì í ṣe pé ẹ ní fact lọ́wọ́, ẹ dẹ̀ máa ti ẹni tó wà nínú wàhálà yẹn, ẹ máa tì tí ọ̀ràn yẹn fi máa ọ̀ràn tí apá yín ò ní lè ka nígbà tẹ́ bá gbé sí lọ́rùn tán. So mò ń fún yín ní fact ní máa yan díẹ̀díẹ̀ kẹ́ bá lè mọ̀ pé mo ní fact lọ́wọ́. Mo ní fact débi wípé gbogbo ẹbí ni wọ́n padà sọ wípé kí Yinka kó má tẹ̀síwájú nínú ìgbéyàwó yẹn. Mo ní fact débi ìgbà tí Yinka lóyún àti gbogbo victimization bó ṣe bẹ̀rẹ̀ yẹn, mo ní fact. Mo ní proof nígbà tí Yinka lọ sí hospital tó fẹ́ bímọ, nǹkan tí àwọn nọ́ọ̀sì sọ àti èsì tí ọkọ rẹ̀ fún wọn. Mo dẹ̀ ní fact bí Yinka ṣe ń ṣiṣẹ́ tó ń ṣe ẹ̀gẹ́ ní ọ̀tán tó máa ṣe ẹ̀gẹ́ tó yẹ pé nígbà tó bá tún ṣiṣẹ́ tán owó tó bá tún rí yẹn òun tún ní olùṣọ́-àgùntàn náà tún máa tún fi jẹun. Ohun tó bá tún ṣe kì í ṣe pé olùṣọ́ ò lówó lọ́wọ́. Mo ní fact débẹ̀. Mo ní fact débi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ṣé mọ̀ pé mi ò dé church yẹn rí, ṣùgbọ́n ibi kan náà ni church yẹn wà. Omíyalé tó ṣẹlẹ̀ yẹn,
bó ṣe kó gbogbo certificate àti jewelries Yinka lọ mo ní fact débẹ̀ so tẹ́ bá ti ń rí bẹ́ẹ̀ yẹn ẹ ní tẹ̀síwájú mọ́ ẹ mọ̀ wípé ẹni tó ń bá yín sọ̀rọ̀ ní fact ṣé mọ̀ pé o gba answer yẹn mi ò fún yín mo ní fact débi ọ̀rọ̀ instrument tí Yinka tó tí Yinka gba owó tó ẹ pé wọ́n gba owó through Yinka níléṣà ẹ má jẹ́ yan lọ mo ní fact débẹ̀ ṣé mọ̀ pé mi ò sọ délẹ̀ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí Yinka níbi owó tó bá ọkọ ẹ̀ gbà mo ní fact débẹ̀ ṣé mọ̀ pé mi ò sọ délẹ̀ mo ní fact débi bí olùṣọ́ bá ní mílkì tó bá ní tíì tó bá ṣe ibi tí mo ń kó sí nínú oyún Yinka mo ní fact débẹ̀ mo ní fact débi bí Yinka ṣe ń ṣe gbogbo menial job káàkiri tí ó yan ṣẹ̀gẹ̀ tí ó yan gààrí tó máa tún wági tó tún máa rúgi nínú oyún táwọn èèyàn máa sọ̀rọ̀ ṣé bí gbogbo yín mọ̀ ṣé gbogbo yín ò mọ̀ ni ẹ dẹ̀ bọ́ síbẹ̀ yẹn ẹ lọ ń sọ̀rọ̀ èmi lẹ̀ ń attack yẹn o èmi lẹ̀ ẹ ń fi kóòtù halẹ̀ mọ́ mi ṣé àwọn voice tẹ gbọ́ nínú voice note yẹn ṣé mi ni mo sọ̀rọ̀ ń bẹ̀ ni ọmọ ìyá Yinka ló sọ̀rọ̀ it's like pé kí n sọ̀rọ̀ nípa ọmọ ìyá mi kí ẹnìkan máa sọ wípé òun fẹ́ gbé mi lọ sí kóòtù lórí ọ̀rọ̀ ọmọ ìyá mi tàdìjọ nínú ayé tàdìjọ wà ẹ má sọ fún mi pé tíṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ nínú family yín you will not know the kókó ṣe ń tún já yín sí kò tí ì sí ẹni tó sọ reality nínú story Gbénga Adébóyè iṣẹ́ wọn kò sẹ́ni tó sọ reality nínú story Gbénga Adébóyè ìmọ̀ yẹn ń sọ tó yẹn ẹbí ẹ̀ ni ó mọ kókó bí wọ́n bá ti ń sọ wọ́n máa fọ oríṣiríṣi ẹbí rẹ̀ ló máa mọ kókó kò tí ì sí ẹni tó sọ reality nínú ìgbésí ayé Mohbad ẹbí rẹ̀ ló máa mọ kókó we cannot just come out and be attacking àwọn ẹbí tó dẹ̀ mọ kókó yẹn ẹ̀ nílé attack wọn so mo ní fact iye tí Yinka ń gbà tó bá lóun lọ sọ́jà mo ní fact débẹ̀ tó olùṣàdírọ́pò bá ń wò mí olùṣàdírọ́pò máa mọ̀ wípé tí Yinka bá ń lọ sọ́jà òun ní fún Yinka ju 2,000 naira lọ nígbà míì yóò tún yá 1,000 bẹ́ẹ̀ á dẹ̀ máa ní kó rẹran kó ra ké ó láìkì pọ̀nmọ́ funfun ṣe mọ̀ pé mi ò rólùṣọ́ àgùntàdírọ́pò rẹ̀ kó ra ráìsì kó rẹran kó ra gbá mo ní fact dé ogun nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin rẹ̀ nígbò bá tún ṣe bẹ̀ tán mo ń sọ fún yín pé mo ní fact ni o mo ní fact gbogbo ẹ jẹ́ n fi gbogbo ẹ̀ lẹ̀ mo ní fact débi bí ìyá Yinka bó ṣe tán ra ẹ́ńjìn ẹ̀rọ fún bóyá kò náà tún máa fi ṣeré àti bó ṣe fẹ́ ra orí mo ní fact lórí bí Yinka ṣe gba gúrúmì ṣe rí pé fact pọ̀ lọ́wọ́ mi gan mo ní fact lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi gbogbo oríṣiríṣiríṣiríṣiríṣi mo ti ń fò mo ní fact lórí oríṣiríṣi àwọn irọ́ mo dẹ̀ ní fact lórí bí ìyá Yinka ṣe ń so owó irọ́ san ṣe rí pé mo ní fact àwọn ẹbí Yinka gan á máa surprise wọn wípé báwo ni gbogbo fact ṣe dé ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé bí ìṣẹ̀lẹ̀ Yinka yẹn ṣe ṣẹlẹ̀ gbagam àwọn ènìyàn tó ká lára ó pọ̀ ju àwọn ènìyàn tí wọ́n kàn gbọ́ lọ wọ́n pọ̀ gan ó dé stage kan mo ní wow irú èèyàn wo ni Yinka igan mo béèrè lọ́wọ́ àwọn èèyàn kan wọ́n ní Yinka èèyàn ni wọ́n ní obìnrin ni ẹnìkan tiẹ̀ sọ fún mi wípé àǹtí kò wù mí kí n fẹ́yàwó méjì ṣùgbọ́n ká ní ọwọ́ mi ni Yinka bọ́ sí ni wọ́n mọ bẹ̀yàlé mi ni pé dákun jọ jẹ́ ká ṣáàjà mú mọ́ra torí òun ò ní fílẹ̀ èèyàn ni Yinka wọ́n ròyìn ẹ̀ gan mo ní fact lórí gbogbo nígbà tí mò ń béèrè lọ́wọ́ wọn mi ò yẹ kí n béèrè lọ́wọ́ àwọn dádì tó ń pè mí yẹn pé ṣé Christian máa ń ṣe pé bí mo ṣe sọ yẹn àwọn tó súnmọ́ wọn á mọ̀ pé mo ní fact débi tí ìgbà tí Yinka bímọ àti gbogbo nǹkan tójú ẹ̀ rí mo ní fact lórí prayer point tí olùṣàdírọ́pò fún ìyálé rẹ̀ nígbà tó invite ìyálé ẹ̀ wọlé padà mo ní fact nígbà tí débi gbogbo ṣé mọ̀ pé mi ò sọ tó bá fún mi láyè láti sọ màá sọ délẹ̀délẹ̀ mo ní fact lórí ìkórè wọn gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà tí ìkórè ń bọ̀ mo ní fact ẹ̀ tún gbọ́ pé mo ní fact dénú discussion olùṣọ́ àti Yinka nínú ilé kẹ́ ẹ bá lè mọ̀ pé gbogbo fact tó wà lọ́wọ́ tèmi ọ̀rọ̀ ẹnu Yinka ni ọ̀rọ̀ ẹnu Victoria Adéyínká ni lẹ́nu Yinka ni gbogbo tèmi fẹ́ kó jáde ti jáde
bẹ́ẹ̀ bá dẹ̀ dénú àwọn voice note yẹn ẹ bá bẹ́ẹ̀ gbogbo ìjà tó jà pátápátá ní Yinka record ṣẹ́yìn lẹ sọ fún mi ẹ̀yin tẹ́ ń bá mi jà you can't fight me. It is my job I'm doing. I'm not a blogger. I told you everybody don't pay me. I told you I'm not. All I want need the bloggers. Láti bá wọn blogger. I'm not a blogger. If I'm doing a Riraye program and I go on radio, you can't stop me. You can't stop someone like Oriyomi Hamzat. I'm not a blogger. Àwọn tí ikú ọmọ wọn dùn nítorí pé wọ́n ti prevent ẹ̀ tí wọ́n rí prevent. Àwọn ni wọ́n sọ wípé àwọn máa pariwo ikú ọmọ àwọn síta. Èmi dẹ̀ sọ fún wọn wípé kò ń ṣe pé pariwo èmi fẹ́ fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ni pé kọ̀rọ̀ ayé sẹ̀ ó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ. If your marriage doesn't pay you, don't make your man a criminal. Don't make your woman a criminal. Leave. Because ibi tí gbogbo ẹ̀ máa ń yọrí sí náà rí bá ṣe ń pariwo nígbà tó bá wo kankan pé o fẹ́ kúrò nílé o fẹ́ palédà at the end of the day ọkọ tí o fẹ́ràn ẹ tó bá ṣe nǹkan fún ẹ bóyá ó lù ẹ àbó ṣe anything tó bá lù ẹ pa bí anything ọkọ ẹ yẹn di criminal ìwọ dòkú tàbí ìyàwó yẹn ló gún ẹ pa àbó fún ẹ ní nǹkan jẹ ìyàwó ẹ di criminal ìwọ ti dòkú now so why don't we leave. ṣẹ́yìn lẹ sọ orúkọ ọmọ Yinka fún mi ẹ̀yin kọ́ lẹ sọ orúkọ ọmọ Yinka fún mi mo mọ àwọn tí Celestina like ṣé o máa ń jẹ́ kí bàbá ẹ̀ gbé òun no ẹ tún lọ wádìí ṣe rí pé mo ní fact débi bí wọ́n ṣe ń gbàdúrà àwọn mélòó ni wọ́n ń worship ní church Olùṣọ́ Adérọ́pò mo ní fact débẹ̀ mo ní fact débi wípé àwọn àdúrà tí àwọn ẹ mọ̀ pé tó bá fẹ́ tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ìsìn tí wọ́n bá parí ìsìn àárọ̀ ṣe mọ̀ pé àgbà mẹ́ta máa ń gbàdúrà ní Celestia sùtánà mẹ́ta ni mo ní mi lè bá Celestia jẹ́ ọkùnrin kan obìnrin kan ọkùnrin kan most of the time wọ́n máa ń gbé máìkì fún ìyàwó olùṣọ́ àgbà obìnrin máa ń gbà èyí tó bá yẹ kí Victoria gbà ọkọ ẹ̀ ní ó gbà náà mo ní fact mi débẹ̀ àdúrà ìparí ẹ̀sìn alàgbà obìnrin ló máa ń gbà obìnrin òde pọ̀ nínú ìjọ wọn Victoria ló yẹ kó máa gbà ọkọ ẹ̀ ló máa gbà náà kò ní jẹ́ kí ìyàwó nígbà tí Victoria ti ń rí gbogbo àwọn nǹkan hatred bẹ́yẹn kí lèèyàn ń dúró pa nílé ọkọ sí pé mi fẹ́ jáde nílé ọkọ. Mo ní fact lórí iṣẹ́ kan tí olùṣọ́ béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mo ní fact débẹ̀ ṣé mọ̀ pé olùṣọ́ ò lè sọ yẹn fún mi mo ní fact débẹ̀ mo ní fact débi bí wọ́n ṣe invite olùṣọ́ lọ sí Ìlàrẹ́ níbi ìkórè kan àti gbogbo ìwàásù tó jáde ńbẹ̀ ṣé ẹ mọ̀ wípé ìyẹn ẹni tó wà nínú ìjọ yẹn ló máa pè mí tó máa sọ fún mi ṣé ẹ mọ̀ pé yẹn ò kí ń ṣe ṣé mọ̀ pé èèyàn tó kí ń ṣe ọ̀rọ̀ wípé bóyá ẹnìkan ẹ ti mọ̀ wípé àwọn ènìyàn tó tún wà nínú ìjọ débi àwọn èèyàn tó wà nínú ìjọ Olùṣọ́ Adérọ́pò ní Ìpẹ̀tù ẹ̀yin tẹ́ ní mi ò ní fact mo ní fact o mo ní fact débi bí Yinka ṣe mú ẹyin adìẹ Olùṣọ́ Adérọ́pò tó fi ṣe oúnjẹ kò ń kọ́ ló jẹ́ o ọmọ kọ́ ló jẹ́ o Olùṣọ́ Adérọ́pò ló fi ṣe oúnjẹ fún àti tó tẹ̀lé mo ní fact débẹ̀. I'm only showing you I have facts. Mi sọ nǹkan tó wà ńbẹ̀. Níbi tó yẹ kí Olùṣọ́ Adérọ́pò dẹ̀ ti fura. Ó ní ìgbà tí gbogbo tọ́kì ẹ̀ kú lọ́jọ́ kan náà. Ó yẹ kó ti mọ̀ pé irú Adéyínká yẹn kò kí ń ṣe ẹni téèyàn kàn lè pọ́n lójú. Mo ní fact débi àwọn ọlọ́kadà tó máa ń gbé Yínká àti gbogbo nǹkan tó ń tẹnu wọn jáde. Mo ní fact débẹ̀. Mo mọ nǹkan tí Celestina ọmọ Olùṣọ́ Adérọ́pò tó jẹ́ látọjọ́ tán ti bí títí di èní mo ní fact débẹ̀. I have facts a lot of facts. Mo ní fact débi ìgbà tó fẹ́ lọ register Celestina sí church owó tó kọ́kọ́ san ibi tó ti wá àti yòókù mo ní fact débẹ̀ bọ́n ṣe sanwó yẹn mo ní fact débẹ̀ mo ní fact gan o mo ní fact gan o. Mo ní fact débi bí wọ́n ṣe pín oúnjẹ ìkórè tó kù. Tí ọkùnrin bá ti ní obìnrin míì tàbí tó bá ti kórìíra ìyàwó ẹ̀ ìgbà yẹn ló máa hate ìyàwó ẹ̀ ìgbà yẹn ló máa rójú arúgbó lójú ìyàwó ẹ̀ ìgbà yẹn ni ìyàwó rẹ̀ ò ní máa rámú ìgbà yẹn ni ìyàwó rẹ̀ ò ní ṣe. Mo ní fact lórí bí ìyálé
Olùṣàdérọ́pò ṣe dé padà àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn pẹ̀lú Yínká. Mo ní fact débi ìgbà tí olè lọ wọ ilé tó lọ já ilé tó yẹ pé Yínká ló kọ́kọ́ rí ilẹ̀kùn yẹn bọ́n ṣe wọlé bọ́n ṣe náà jáde tán pè lólè àti nǹkan táwọn èèyàn sọ nípa bí olè ṣe já ilé yẹn bóyá set up ni bóyá kí ni. Mo ní fact, mo ní deep ni mo ní. Èmi máa wá sí online láì ní information. Tí n bá wá sí online láì ní information, èmi á sọ fún yín wípé mi ò mọ̀ nípa rẹ̀ o. Ohun tí mo gbọ́ ni mo sọ o. Fact yẹn ò sí lọ́wọ́ mi o. Tí n bá ṣe mistake, ẹ má bínú o. Ó yẹ kẹ́ mọ̀ pé sorry ò hard fẹ́mi láti ṣe because it's only the strong one that says sorry. Only the strong one bring themselves down. Torí Ọlọ́run gan sọ wípé òun wo agbéraga lókèrè réré. Ẹni tó bá rí ara rẹ̀ sílẹ̀ òun máa gbéga. Ó yẹ kẹ́ máa ṣọ́ àwọn ọ̀rọ̀ ẹnu mi àti bí mo ṣe máa ń present nǹkan mi. Ó yẹ kẹ́ mọ̀ wípé I don't look down on people. No matter how low you are to me, no matter how young you are to me, no matter, you know I don't. Torí ẹni tó rò wípé ó lò sí ẹ, ó lè jẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ń gbé kìn nínú ilé ẹ̀ tó yẹ pé bóyá ṣẹ̀tàn ní kábọ̀gà nìkan ló máa ń wọ̀, bóyá just simple dress ló kàn máa ń wọ̀. Nígbà tó bá lọ pàdé wàá mọ̀ pé ó jẹ́ nǹkan kan. Èmi ní ìmọ̀ débẹ̀ ni. Mo nímọ̀ débi wípé irọ́ ni Yorùbá ń pa pé aṣọ ńlá lèèyàn ńlá. Wàláì, aṣọ ńlá kọ́ lèèyàn ńlá. Aṣọ ńlá kọ́ lèèyàn ńlá torí ẹlòmíì lè wọ aṣọ ńlá tó ti nílé kó mọ̀ sí kọ́bọ̀ lápò. Àwọn náà máa ń kọrin fún pé àgbàdá lárí gẹ̀rẹ́ yẹ o kò sí kọ́bọ̀ lápò rẹ̀. Àgbàdá lárí gẹ̀rẹ́ yẹ o kò sí kọ́bọ̀ lápò rẹ̀. Orí ló pé àgbàdá là. Àwọn náà máa ń kọrin fún bẹ́ẹ̀. Hello, mo ní facts nígbà tí ìkórè dé. Mo ní facts bí Yínká nìkan ṣe prepare oúnjẹ. Mo ní facts lórí ìbéèrè tí Yínká béèrè. Mo ní facts lórí ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ Yínká méjì, àwọn náà wá sí oúnjẹ. Mo dẹ̀ ní facts lórí ipa tí ìyálé kó. Mo ní facts lórí bí Yínká ṣe serve bàbá Adélaní àti àwọn alàgbà. Bàbá Adélaní yẹn ni mo pè ní head Ọ̀ṣun, diocesational head ni bàbá yẹn. Bẹ́ẹ̀ ni, diocesational head ni bàbá yẹn. Ṣàǹpọ̀ máa ń sọ pé àwọn diocese, so diocesational head òun ni bàbá yẹn. Mo dẹ̀ ní fact bí wọ́n ṣe complain lórí bí wọ́n ṣe rí Yínká níbi rírù ẹ̀. Mo ní fact o. Ṣé àwọn kan mo ti sọ bọ́n ṣe pín ẹran ìkórè lẹ́ẹ̀kan àti gbogbo àwọn nǹkan tó ṣẹ́kù. Ṣùgbọ́n mi ò sọ jálẹ̀. Ẹ fílẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn family wọ́n ti gbẹ̀bẹ̀ àwọn tí wọ́n ń pè. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún àwọn tó ń alẹ̀ mọ́ mi pé mi ò ní fact yẹn. Mo ní fact o. Mo ní fact nígbà tó di àsìkò ijó. Mo ní fact lórí òróró ẹran. Mo ní fact lórí bí Yínká ṣe páàkì àwọn nǹkan. Mo dẹ̀ ní fact lórí bí Yínká ṣe lo ẹran títí ẹ̀ tí wọ́n pín fún un. Màá sọ yẹn. Ẹran tiẹ̀ ó kó díẹ̀ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n fi sebẹ̀. Eléyìí tó ṣẹ́kù nínú ẹran Yínká, gbogbo àwọn nǹkan tán pín yẹn tìyálé ló pọ̀ jù, díẹ̀ náà fún Yínká. Ṣùgbọ́n mo fẹ́ sọ irú èèyàn tí Yínká jẹ́ ni o. Eléyìí tó wá ṣẹ́kù ní ti Yínká yẹn. Yínká tó wá ń fi ìyókù sí ọbẹ̀ nínú ilé. Ìgbà tó tún tán, olùṣọ́ tún dá wàhálà sílẹ̀ wípé kò yẹ kó tán. Mo ní fact mi débẹ̀. Mo ní fact débẹ̀. Mo ní fact lórí Mary tán ṣiṣẹ́ fún ní church wọn àti gbogbo ohun tó tẹ̀lé. Ṣé rí pé mo ní fact? Mo ní fact tó pọ̀. Mo ní fact tó pọ̀ gan. Ẹja fi gbogbo òyòkù lẹ̀. Mo wá ní fact tó jinlẹ̀ lórí àìsàn Yínká. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ wípé wọ́n fúnyàn lómi mu kinní kan. Gbogbo ohun tá à ń sọ yẹn láàrin ọ̀sẹ̀ kan ni. Mo ní fact délẹ̀ tí mo bá wú látilẹ̀ tí n bá wú tán. Ẹ máa mọ̀ wípé mo ní fact mi. But tẹ́ bá ka nǹkan tó wà ń bí. I really appreciate all your efforts from onset. Please ma, at this very junction, kindly shut down everything. That is the order from my eldest brother. He is a military officer. Nítorí wípé ojú ogun ni sójà ti máa ń jà, wọn kì í jà láàrin ìlú.
ẹ dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ ní àárín àwọn military officers yẹn tó bá jẹ́ wípé ẹ ti dàgbà nígbà kan nígbà ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Èmi ti dàgbà ńgbà yẹn torí mo dìbò Bọ́lá Ìgè. Ìbò Bọ́lá Ìgè nìbò àkọ́kọ́ tí mo kọ́kọ́ dì lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ rí pé tí níwájú ilé tiwa nígbà tí kọ́fíù dé, àwọn military officers kan tí wọ́n yàn sọ́dẹ̀ òmu wọn wà ń bẹ̀ yẹn tán máa ń jókòó pẹ̀lú wa. In fact, tá bá sọ pé àwọn sójà máa ń nice, èèyàn kì í mọ̀ pé ẹni tó máa ń nice pọ̀ nù sójà. So àwọn soldiers máa ń nice gan. Àwọn soldiers máa ń nice gan. Ó kàn jẹ́ pé iṣẹ́ tí wọ́n gbà ojú wọn gbọ́dọ̀ máa le. So a lot of fun la ní nígbà yẹn. Ṣé mọ̀ wípé tán bá ń fìyà jẹ èèyàn wọn kì í dá sí. Bàbá mi mọ̀ ń gbà yàn lẹ̀. Wọ́n á kàn fi wọ́n rẹ́rìn ni. Wọ́n á dẹ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Tó bá yẹ pé láyé ìsìn ni, we will still have some numbers of some military officers then. Àwọn náà ti dàgbà dáadáa ń sìn, wọ́n á ti retire. So appreciate ẹ̀gbọ́n Yínká tí wọ́n ní pé bóyá wọn ò fẹ́. Ṣùgbọ́n nígbà tí gbogbo orú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, ẹ má gbàgbé wípé ayé internet la wà. Àmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo wa nìyẹn, ẹ jẹ́ á máa ṣọ́ ọ ṣe. Ẹ̀yin ọkùnrin kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ọkùnrin mo ti máa ń bá yín sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èmi ò sí nínú àwọn tó máa ń dá gbogbo obìnrin lẹ́bi papọ̀. Torí wípé ìrírí marriage mo ti ní látìgbà tí mo ti wà ní ọmọdé. Kí ni reason? Mo máa ń wà láàrin àwọn couples gan. Mo jẹ́ ọmọ tí àwọn tọkọtìyàwó fẹ́ràn nígbà tí mo wà ní kékeré. Àwọn míì á máa jà, màá wà láàrin wọn. Àǹtí kan wà tó máa ń gbé mi pọ̀n, àǹtí Eunice, àǹtí Bernice. Bọ̀dà tíṣà ni ọkọ wọn nígbà yẹn, wọ́n gbélé wa. Wọ́n padà fira wọn lẹ̀, Oǹdó ni wọ́n, inú wọn le gan. Wọ́n máa ń gbé mi pọ̀n, àǹtí Bernice, bó ṣe ń rójú wọn. Mo ní àwọn couples débi pé àwọn couples gan wọn máa bá bàbá mi àwọn fẹ́ fi ṣe little bride, this and that. So bí wọ́n ṣe ń ṣe ní kékeré yẹn mo ń read wọn, ṣùgbọ́n mi ò kọ́ àwọn nǹkan tí wọ́n ń ṣe yẹn. Láti kékeré mi ni mo ti hate ìjà láàrin ọkùnrin àti ìyàwó. Láti kékeré mi ni mi ò ti appreciate marriage. Mi appreciate marriage bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ṣùgbọ́n mo máa ń love gan. If I say you are my partner, I will love you. Láì ṣe nǹkan kan kù. And if I say you are my friend, I will be loyal to you. Láì ṣe nǹkan kan kù. If you are my ọ̀gá, I will be loyal to you. Kí ẹni tó jẹ́ ọ̀gá mi níwà burúkú, èmi kọ́ ni mo máa sọ níta. Kò ń ṣe ọ̀gá mi ti gbogbo iná, kò ń ṣe gbogbo ilé iṣẹ́ tí mo ti ṣiṣẹ́. Ẹ ní rí mi kí n máa sọ̀rọ̀ àwọn èèyàn mi ní burúkú. I don't do it torí wọn fi kọ́ wa nílé wa. Ṣùgbọ́n mo rìn ní àárín marriage gan. Wọ́n wò pé ṣé bí marriage ṣe rí rè, but tí n bá tún wá wo àárín bàbá mi àti ìyá mi, mo rí pé it's an exceptional case. Tí n bá wo marriage firstborn wa, mo rí pé it is an exceptional case. Yeah. Bó ṣe ìyàwó ló máa ní fault, ọkọ ló máa ṣe gbá. So mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀. Inú mi dùn wípé àwọn parents wa wọ́n jẹ́ àwọn òbí tó máa analyze ọ̀rọ̀ fún wa. Bí bàbá mi ò kàwé, ìyá mi ò kàwé o, ṣùgbọ́n tó o bá béèrè ìbéèrè lọ́wọ́ wọn, wọn ò ní gbé ẹ lẹ́nu sọ̀hún. Wọ́n á fi ara balẹ̀ ṣàlàyé fún ẹ. The only thing tó lè mú wọn gbé ẹ lẹ́nu sọ̀hún ni kó o ṣe gbé borùn. Mi appreciate marriage láti kékeré mi débi wípé tí èèyàn bá ń jìyà tàbí tí èèyàn bá ń sunkún, I don't say èèyàn lè sunkún nínú marriage. Obìnrin ló máa ń sunkún jù nínú marriage. Ó máa ń take time láti win love. Love will be battling with your heart, and love will set sword against your heart to break it into two or to cut it off. Ó wá máa ń take time láti win love yẹn, láti win battle pẹ̀lú love. But tí obìnrin bá fi lè win battle pẹ̀lú love, obìnrin tó bá níkà, àwọn ni wọ́n máa ń ṣekú pọkọ wọn. Yàtọ̀ sí àwọn oníranù tó bá lójú níta dáadáa, ìfẹ́ rẹ̀ ò kanlẹ̀ lè jinlẹ̀. Tó bá love àlejò ọkọ lọ, ogun dé bọ́kọ, ọkọ ò bá dá o, ọkọ ò bá má dá o. What I'm saying in essence is, no matter how you fall in love, control it o.
control ẹ o tó bá dé stage kan tó bá tún gbẹ́tàn dé má gbà because àwọn kan á wá wọn á lọ bó ṣe ń kú náà ń tàn bó ṣe ń kú náà ń tàn bẹ́ẹ̀ irọ́ ni wọ́n ń pa àwo fíìmù kan bọ̀bọ́ yẹn ti break out lady yẹn ó ti break ẹ̀ gan ó tún padà wá àwọn ọ̀rẹ́ ní ẹni tó ṣàdúró ilé ìfún ẹ̀ ó dẹ̀ tún wá gba ní another 8 million pípadà tó padà wá ìwà ẹ̀tàn ni most of the time ọkùnrin tó fìyà jẹ obìnrin tó padà wá kúnlẹ̀ irọ́ ló ń pa so tó bá ti mọ̀ wípé the marriage tó wà kò fún ògo fún ayé ẹ̀ débi tó máa fògo fọ́lọ́run ṣe bí ayé á sọ wípé òun kọ̀kọ̀ ni leave tó bá mọ̀ pé obìnrin tó gbé sílé mo ní ẹnìkan tó ṣà ń yí mọ́ nítorí àwọn ọmọ òun ò fẹ́ kí ó break òun ò fẹ́ kí marriage break ó ṣà ń yí mọ́ nítorí àwọn ọmọ ìyàwó ẹ̀ ò dé corporate thank God pé ìyàwó ẹ̀ ò kí ń ṣàpàyàn ìyàwó ń ṣe lọ́tọ̀ ọkọ ń ṣe lọ́tọ̀ ṣùgbọ́n àwọn ọmọ fẹ́ràn ẹ̀ bàbá ju ìyá wọn lọ o torí mo ti máa ń sọ fún ẹ tó o bá ṣe bí obìnrin tó o bá tọ́jú àwọn ọmọ ẹ bí obìnrin your children will love you olùṣàdírọ́pọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí Celestina ọmọ ọdún 2 ni kò ní jẹ́ kí bàbá ẹ̀ gbé òun èmi ò sọ wípé kán mú olùṣàdírọ́pọ̀ mi ní kán mú lọ sẹ́wọ̀n mi ní kán pa mi ní kán ṣe anything no torí ṣe mọ̀ pé anything tó bá ti wà spiritual court ò ní lè dá you understand ó mọ mi ni ó ṣe kinní kan ni bí gbogbo fact kan gan dúró tì court ò ní lè dá nígbà wọn bá dá lọ́wọ́ ẹ̀ but there are some violence tó yẹ pé tán bá gbé sókè ẹ̀yin tẹ́ ń sọ pé kán lọ sí court tán bá gbé àwọn violence yẹn sókè pẹ̀lú gbogbo voice note Yínká nǹkan ṣẹlẹ̀ o so kẹ́ẹ̀bà lè yá mọ̀ nǹkan tẹ́ máa sọ lọ́ndà post àwọn èèyàn because àwọn èèyàn kan sì máa gbé tán ní gbẹ́bẹ̀ èmi ti gbẹ́bẹ̀ o tó ẹ̀ tí ẹ̀ bẹ̀ mí mo ti sọ pé káwọn family yẹn send message sí mi wọ́n dẹ̀ ti send message sí mi so I've left everything ọ̀rẹ́ mi kan send àwọn voice notes kan sí mi mo lè delete ẹ̀ dànù àwọn family ni mo fẹ́ kan send ẹ̀ wọ́n dẹ̀ send ẹ̀ bọ̀ mo gbà lọ́wọ́ èèyàn mi bọ̀ mi ò mo ti delete ẹ̀ dànù Yínká gan fọ́n fact ẹ̀ ká voice Yínká ló wà nínú àwọn voice notes yẹn if you don't know so ẹ má kó bá olùṣàdírọ́pọ̀ ní àwọn ibi tẹ́ bá ti bá àwọn post yẹn pàdé if you don't know what to comment don't talk because if you continue to talk and you allow those people's brain to spark ẹ máa di èrúrú máa ń yè bẹ́ẹ̀ ni kò dẹ̀ ní bọ́m̀bẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó wà nílẹ̀ èmi ni mo tún sọ fún yín o that's a fact tó bá wù yẹn tó ń bú mi ṣàwọn pé bẹ́ẹ̀ bá bú mi mi ò ní sọ̀rọ̀ bọ̀ èmi ti sọ fact fún yín ẹ dì mọ́wọ́ so ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń retí oríṣiríṣi updates reason tí mo ṣe dúró látijọ́ yìí nìyẹn mo ń dúró de kí ni àwọn ẹbí torí mo ń béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n Yínká ní gbogbo ìgbà ṣe ti gbẹ́bẹ̀ o àwọn ò gbẹ́bẹ̀ títí di àárọ̀ yìí èní mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ní wọ́n drive lọ́wọ́ títí di àná alẹ́ àná náà làwọn ò gbẹ́bẹ̀ bọ̀ àbúrò Yínká ló send eléyìí sí mi mo dẹ̀ gbàgbọ́ pé ó represent family so that is why tèmi fi jáwọ́ ẹnu díẹ̀ tí mo kàn sọ yẹn mo kàn fẹ́ káwọn yẹn mọ̀ wípé mo ní fact lọ́wọ́ mo ní fact lọ́wọ́ gan fact pọ̀ lọ́wọ́ mi even àwọn shepherd tán bá mi sọ̀rọ̀ tún fún mi ní fact wọ́n tún fún mi ní more facts ṣe mọ̀ wípé níbi burial ground olùṣàdírọ́pọ̀ mọ̀ pé wọ́n po ilẹ̀ pa mọ́ omi tán dà sí lára a lot of things tó ṣẹlẹ̀ níbi burial ground yẹn bọ́ yẹn ń ṣe lọ́wọ́ mo ń gbọ́ so ìgbà táwọn yẹn ń sọ fún mi gbogbo wọn pátápátá ni wọ́n dẹ̀ ń sọ wípé àwọn mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn máa bọ́ mọ àwọn wí nínú ilé so you are telling me you don't have facts you don't know what happened you don't know kinní kan gbogbo àwọn tó yí olùṣàdírọ́pọ̀ àti Yínká ká pátápátá ni wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ so you don't come under my post and start writing rubbish ṣé mo pé mi ò ń búyàn but mo sọ ìyẹn without reservation don't come here and insult me because I'm doing my job. So go back home and get the facts if you don't have. Abomire. Thank you for watching. Ó dàárọ̀.